ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. lórí ètò Olúṣọlá olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n o. olómi ọgbọ́n ètò ìyẹlẹ ìkànnì. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ní ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan alẹ́ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. alẹ́ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lóní jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n. ẹ jẹ́ máa kí gbogbo wa wípé a kú dédé àkókò yìí níbi gbogbo tẹ̀tí náà fọ̀ní láti máa wò wá tàbí láti máa gbọ́ wa káàkiri àgbáńlá ayé. ojú tẹ fi ń wò wá ò ní fọ́, etí tẹ sì fi ń gbọ́ mi kò ní dé láṣọ bá mi òkè. ìbá pẹ́tẹ ọwọ́ lónìí o, ìbá pẹ́tẹ ẹsẹ̀, ìbá kábíyèsí ọbẹ̀ lẹ́rù nìyí ọba mi ò mọ̀yìnmọ́ yé tó mọ iye àwọn ìràwọ̀. ìbá àwọn àgbààgbà tó juni lọ tó lè juni lọ, ìbá lọ́kùnrin ilé, ìbá lóbìnrin ilé, ìbá ọmọdé, ìbá àgbàlagbà. èmi ti júbà láàárọ̀ ní o nítorí pé ewúrẹ́ tó wọlé tí ò júbà ó dẹran àmúṣọ àgùntàn bọ̀lọ̀jọ̀ tó wọlé tí ò júbà ó dẹran àmúpaléyà. ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń wò wá lórí ìkànnì Olómi Ọgbọ́n TV, mo kí yín bẹ́ẹ̀ sí mo lù yín lọ́gbọ̀n ẹ̀nà adúpẹ́ pé òkun. ṣùgbọ́n tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́ ń wò wá abẹ́yìn tẹ́ tí ń wò wá tẹ́ tí bá subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV yé. tẹ́ bá ti ń subscribe ẹ fi èròǹgbà yín ṣọwọ́ sábẹ́ comment section. látara èròǹgbà yín òun náà ni oúnjẹ káyé ogún o ló ń jẹ́ kí àwa tá à ń ṣiṣẹ́ yìí ká lè mọ ìgbésẹ̀ tó kàn tá a tún gbé ibi tá a tún gbé ìròyìn gbà. nítorí bí àwọn ìròyìn bó ṣe ń jáde lóní yàjóyàjó tó ní ṣe pẹ̀lú ilẹ̀ kóòtù òjìrì ilẹ̀ Yorùbá tó sì máa ní ṣe pẹ̀lú ìdàgbàsókè rẹ̀ òun náà la máa mú wá fún yín. ẹ bá wa pín ẹjọ́ délé ẹjọ́ dóko, ẹ bá subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí. ó kọ ọmọ báyìí náà ní ìjánu ọmọ Olúṣọlá Ìṣọ̀lá ló kọ ní òyìn lẹ́kọ̀ọ́ ló kọ bàbá mi. Olómi Ọgbọ́n làwọn èèyàn ń pè mí ọmọ ara kìnnì mímọ̀ yóò méjì ọmọ ẹrù ní sinmi ẹ̀kọ́ kì í sì nìyàn. láàárọ̀ òní yìí áhùn mi kẹ dákun kẹ bá ń fi wá nǹkan fìdílé kẹ jájọ gbọ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ní ìpínlẹ̀ Ọ̀ṣun. orí àpèrè ọba Ìpẹ́tùmọdù ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ti kéde rẹ̀ wípé ó ti ṣòfò. ní ìpínlẹ̀ Ògùn ìlú kan tí wọ́n pè ní Ìrọ̀ tí ọba kan ń jẹ́ bẹ̀ tí wọ́n pè ní ọba Onírọ̀ ti Ìrọ̀. lẹ́yìn ọdún 13 tí kábíyèsí ti gorí àpèrè wọ́n rọ ọba yìí lóyè. kí ló dé tí wọ́n fi rọ ọba yìí lóyè? kí ni tó ṣẹlẹ̀ gangan? látàrí ìgbẹ́jọ́ tí wọ́n ń gbé lọ sọ́tún sósì lẹ́yìn ọdún 13 lórí àwọn ọba méjèèjì yìí ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí láàárọ̀ òní. àkọ́kọ́ náà ẹ jẹ́ kí gbogbo àwọn oníṣẹ̀ṣe ilẹ̀ wa, gbogbo àwọn afọbajẹ ilẹ̀ wa kí n kí wọn pọ́ kú iṣẹ́ o. wọ́n kó àfaradà wọ́n sì kú fọmọnìyàn ṣe. kí ni wọ́n ṣe níwájú ìjọba múnimú Ògùn níbi tí ìjọba ò ti fi ààyè gbà wọ́n láàyè bó ti tó àti bó ti yẹ mọ́. ìjọba náà sì rèé mo kí wọn nítorí pé ìjọba náà wọn ò nẹ́bi o. nítorí pé nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pàápàá jùlọ àwọn ọmọ Yorùbá àwọn tí ń gbàbọ̀dè nípò ló pọ̀ nínú wájú. bí gbogbo àtàbájọ fọwọ́sowọ́pọ̀ ìpè ká gbé nǹkan lékè, àwọn tó máa yẹwọ́ lójijì nígbà tí wọ́n bá ti fún wọn lábẹ̀tẹ́lẹ̀ tàbí tí wọ́n bá ti ṣèlérí ẹ̀tọ́ fún wọn tí wọ́n rọ́jọ́ ọ̀la wọn tí wọ́n rọ́jọ́ ọ̀la àwọn ọmọ wọn, wọ́n á yọwọ́ lójijì.
kò sí ohun tó kàn wọ́n. Òun náà ló fà á tí ìjọba fi dá sí. Olójú òní lajú ẹlẹ́ẹ̀kíta lòbó kò wọ́, bí ìlú bá bàjẹ́ kò sí ohun tí ìjọba máa jọba lé lórí mọ́. Òun nìyí tí ìjọba fi ń ṣàkóso gbogbo nǹkan ní ìkápá wọn. Nígbà táwọn afọbajẹ́ sì rèé, tí ìjọba ti gba nǹkan tó jẹ́ kí wọ́n máa náṣẹ lé lórí, ohun tó bá ń ṣẹlẹ̀ lẹ́yìn kí gbogbo aráàlú ká máa dẹ̀ faramọ́, òun náà ló kù. Ẹ jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ ní ti ìpínlẹ̀. Ṣé mọ̀ pé ní ọ̀sẹ̀ tó kọjá lọ́lọ́run ìròyìn kan jẹyọ jáde wípé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ti jáde o, wọ́n ti kéde wípé orí àpèrè Apétúmodù tìlú Ìpétúmodù ó ti ṣòfò látàrí ẹjọ́ tí kábíyèsí ìlú Ìpétúmodù yẹn ọba Joseph Olóyèdé tí wọ́n jẹ́, tí wọ́n sì sọ wọ́n sí ọgbà ẹ̀wọ̀n lórílẹ̀‐èdè Amẹ́ríkà látàrí eléyìí. Òun ni àwọn aráàlú kan, àwọn àgbààgbà kan, àwọn ọmọ oyè kan, àwọn ìdílé kan tí wọ́n dìde wípé àwọn ò lè wà nínú ìlú kọ́ba àwọn máa ṣẹ̀wọ̀n. Èèwọ̀ ni o. Fún ìdí èyí ká yan ọba tuntun míì. Ẹ sì mọ̀ pé ohun gbogbo ló ní òfin lórílẹ̀‐èdè Nàìjíríà. Kẹ́ ẹ mú èèyàn kó máa dúbú èèyàn lọ́wọ́lọ́wọ́ báyìí, kẹ́ ẹ rí, kẹ́ ẹ ní fọ́nrán rẹ̀, ẹ náǹfààní àti pè lọ́daràn, ẹ náǹfààní àti pè lápàyàn. Ó dìgbà ẹ bá mú délé ẹjọ́. Ilé ẹjọ́ ló ní àǹfààní àti mú láti pè é lọ́daràn, láti pè é ní apààyàn. Afurasí lẹ máa pè é. Òun náà ni ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun sọ pé àwọn ò náwó ń bẹ̀ o, nítorí pé àbálọ àbábọ̀ ó lè jẹ́ pọ́rọ̀ rí bẹ̀ nítòótọ́ tí gbogbo àdẹ̀mọ̀ pọ́rọ̀ rí bẹ̀, ṣùgbọ́n lórí ọ̀nà òfin ni. Ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun wá sọ fún pé tọ́ àwọn náà mọ̀ nǹkan tí aráàlú tí wọ́n ń fẹ́, àwọn ọmọ ariwo tí wọ́n ń pa, àwọn náà dẹ̀ mọ̀ pé ilẹ̀ Yorùbá la wà, àpèrè ọba sì rèé, aṣọ àlà làpèrè ọba wọ̀ kò gbọ́dọ̀ sí epo pupa lára rẹ̀. Fún ìdí èyí kí iléeṣẹ́ ìjọba tó ń rí sí ìfinijoyè àtijọba ìbílẹ̀, Chieftaincy and Local Government Affairs, kí wọ́n lọ sórílẹ̀-èdè Amẹ́ríkà, kí wọ́n lọ sí ilé ẹjọ́ Ohio, kí wọ́n lọ gba ẹ̀dà ìwé ìdájọ́, kí wọ́n lọ gbà á wá. Tí wọ́n bá gbà á wá, ìyẹn náà ni yóò jẹ́ ẹ̀rí máa jẹ́ nìṣó eléyìí tí wọ́n ò rí wípé nítòótọ́ o ilé ẹjọ́ ìgbé ìdájọ́ yìí kalẹ̀, wọ́n sì ti sọba yìí sẹ́wọ̀n. Tọ́ káwa mọ ìgbésẹ̀ tá a gbé, ẹ̀wọ̀n oṣù 56 months, òun ni bí ọdún 5 kọ́nù ni wọ́n sọba yìí sí o. Ní ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀, lọ́jọ́ Ajé Monday ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ yìí, wọ́n gbé dọ́kúmẹ́ǹtì yẹn dé Nàìjíríà, dé ìpínlẹ̀ Ọ̀ṣun. Wọ́n dẹ̀ present ẹ̀ sí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹni tó jẹ́ akọ̀wé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun sí gómìnà kí mo fẹ́ fọkọ wọn ṣe, nínú àtẹ̀jáde tí wọ́n fi léde pé lẹ́yìn ìgbà tí wọ́n ti ní ìwé ẹ̀rí máa jẹ́ ẹnì ṣó wípé nítòótọ́ ọba Joseph Olóyèdé ti ń ṣẹ̀wọ̀n, wọ́n ti ní lọ́wọ́. Tọ́ wọ́n kéde wípé orí àpèrè ọba ìlú Ìpétúmodù yìí ó ti ṣòfò, káwá bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ tó tọ́ àti eléyìí tó yẹ láti lè yan ọba tuntun míì. Ẹ dẹ̀ mọ̀ pé ipò ẹlẹgẹ́ ni gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun wà. Ipò ẹlẹgẹ́ ni ó máa dìbò ní oṣù kẹjọ ọdún tá a wà nínú rẹ̀ yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbésẹ̀ kankan tí gómìnà máa gbé, ó gbọ́dọ̀ rárá fi òye àgbà sí kọba máa ṣaráàlú. Nísìnyí tí dọ́kúmẹ̀ntì ti dé, dọ́kúmẹ̀ntì ètò ìdájọ́, kò sí wípé bóyá kábíyèsí ò ṣẹ̀wọ̀n, they have the document. Ṣùgbọ́n nǹkan tó wá wà ń bẹ̀rẹ̀ o, nǹkan tí mò ń lò rèé o, ẹ̀yin alára wa. Ẹ mọ̀ wípé òfin ni à ń bá ṣiṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Tí egbé bá regbé, tí egbé bá regbè, tí ọdún 5 sí ọdún 6 tó bá padà wá pé tí kábíyèsí ikú lẹ́wọ̀n, ṣé ẹ mọ̀ pé tí ò bá sí nínú òfin tó ní ṣe pẹ̀lú òfin ìlú Ìpétúmodù lórí òfin ìfinijọba, tí ò bá sí nínú òfin wípé
bí ọba ò bá sí o, bí kò bá sí ọba ńlé tí kì í ṣe pé ọba wàjà, tí ò bá sí ọba ńlé fún ọdún 5 ọdún 6, ẹ ní àǹfààní àtijọba mi tí ò bá sí òfin yẹn ńlẹ̀ gòbe ni o. Ẹ mọ̀ wípé òfin orílẹ̀-èdè wa Nàìjíríà wà ń bẹ̀ wípé ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ó ní ìgbédèké ọjọ́, oṣù, ọdún tó lè fi kúrò lórílẹ̀-èdè Nàìjíríà tí òfin ní padà wá sórílẹ̀-èdè Nàìjíríà. Ó wà nínú òfin orílẹ̀-èdè Nàìjíríà. Tí ààrẹ káàrẹ kan bá kúrò lórílẹ̀-èdè yìí tó wá lọ lo iye ọdún kan lórílẹ̀-èdè míì tí ò dẹ̀ wálé, òfin ti sọ pé kí wọ́n yọ kúrò kí wọ́n fẹ́ lò ní ìsìnkú tó dé. Bí ò bá sófin yẹn nínú òwe òfin ìlú Ìpẹ̀tùmọdù gòbe ni o. Ẹ̀sìn yẹn ní ẹni tí kò bá sí òfin wípé bí ọba bá lọ ṣẹ̀wọ̀n tí kì í ṣe, ẹ mọ̀ wípé nílẹ̀ Yorùbá ti gbà pé bọ́ba kan ò bá kú ọba kan ò jẹ. Bí ò bá ti sí òfin pé bọ́ba bá lọ ṣẹ̀wọ̀n, bọ́ba bá dáràn tó wá lọ ṣẹ̀wọ̀n, ẹ ní àǹfààní àti yan ọba mi o, ẹ má dúró dé kó dé látẹ̀wọ̀n. Bí ò bá ti sófin méjèèjì yìí, bí kábíyèsí orílẹ̀-èdè bá dé, ó lè gbé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun lọ ilé ẹjọ́ o. Ẹni ọba fi sórí oyè nígbà náà ó lè wọ lọ ilé ẹjọ́ o. Oríṣiríṣi ládẹ ń padà wá rí nísìnyí o nílẹ̀ Yorùbá, nítorí pé kò sí wípé bóyá ká tọ́ gẹ́gẹ́ bí ìṣẹ̀ṣe mọ́, no, àti tọ́ gẹ́gẹ́ bí òfin orílẹ̀-èdè, gẹ́gẹ́ bí òfin ìṣèjọba àwa ara wa tá à ń lò lórílẹ̀-èdè Nàìjíríà yìí, the constitution. Ṣùgbọ́n tí mo fẹ́ sọ, ṣe rí ọ̀rọ̀ tí mo sọ yìí, òun ló relate ọba tí wọ́n rọ̀ lóyè ní ìpínlẹ̀ Ògùn 13 years, a good 13 years ni wọ́n ti lò lórí àpèrè. Kí ló wà fà ọba tó ti lo ọdún 13 kí wọ́n tó wá sọ pé tọ́ ibi tẹ́ wà yẹn kò tọ́ sí yín. Ilé ẹjọ́ ni o, ilé ẹjọ́ ló gbé ìdájọ́ kalẹ̀ o. Mo máa ìròyìn yẹn náà wà ńlẹ̀, mo máa nà ń bẹ fún yín, torí ètò yìí oníbejì ni. Ẹ rí pé mo ti kọ́kọ́ sọ pé mi ò dá wọn afọbajẹ, mi ò dá wọn lẹ́bi, nítorí pé tó bá jẹ́ ìgbà ayé àtijọ́ ni, lásìkò ìgbà yẹn ó ní bí wọ́n ti ń jẹ o. Wọ́n bá dáfá bí odò èèyàn kan bá kún, ọmọ bí wọ́n ṣe ń ṣe o. Bí odò èèyàn kan ò bá kún, ọmọ bí wọ́n ṣe ń ṣe, nítorí pé wọ́n nígbàgbọ́ pé odò ẹni tí ò kún bó bá jọba ó ṣeé ṣe kí ìlú má tòrò, kí ìlú má tùbà, kí ìlú má túṣẹ. Ẹni tó dùn rẹ̀ òkú ń ta fi tipátipá gbé sórí àpèrè, nǹkan kan ń ṣẹlẹ̀ o. Ẹ mọ̀ wípé bí wọ́n bá ti bilẹ̀ léèrè àwọn nǹkan tó máa ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú, òun ni fáma ti kíyèsí pé ìbẹ̀rẹ̀ rẹ̀ dá, àárín rẹ̀ ó sunwọ̀n, ìgbà ìparí rẹ̀ ẹ mọ̀ bá ṣe máa ń sọ̀nà áhùn. Ṣùgbọ́n no, ọba kábíyèsí ìlú Ìpẹ̀tùmọdù tá sì ń wí yìí 2 citizens ni wọ́n. Bí wọ́n ṣe jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n jẹ́ ọmọ orílẹ̀-èdè Amẹ́ríkà. Àwọn aráàlú wọn gbà kan ni wọ́n dẹ̀ complain tó jẹ́ pé tí wọ́n máa sọ pé kábíyèsí ń wálé déédé, èèyàn jọba nínú ìlú wọ́n sì ń wálé déédé. Òun ló fa ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n wá láti abroad wá jọba yẹn, tí kì bá ń ṣe ọba tó jẹ́ pé ó lágbèyà ariwo wà lórí wọn, tó jẹ́ pé orí àpèrè tí wọ́n wà ó ní agbára, ó lóko lórí, wọn á kàn jọba, wọn á gba dé yẹn, wọn á dẹ̀ lọ fámíyá ọjọ́ tó bá máa sọdún, tó fẹ́ wá fi owó dọ́là tó ti pa lọ́hùn tó ṣe fẹ́ ṣe sí náírà tí wọ́n bá fẹ́ fi ṣe bí ọlọ́ba, òun náà ni wọ́n padà wá sínú ìlú. Now ẹ jẹ́ wá padà sí ìpínlẹ̀ Ògùn tí wọ́n ń bì báyìí. Kí ló ń ṣẹlẹ̀ gan-an? Ẹ̀yin alára àwọn ẹ dákun, ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ dákun ẹ dábọ̀, ohun tó kù fún wa láyé lọ́run gẹ́gẹ́ bí ogún ọmọ Yorùbá, òun náà ni àpèrè ọba. Wọ́n ti tọwọ́ bọ gbogbo nǹkan pátápátá fún wa. Àwọn Haúsá they never have issue lórí yíyan
aṣáájú wọn. No matter ìwé tí Haúsá kà, no matter owó tó bá kà, bó o bá ti jẹ ẹ́míà nínú ìlú kan, ohun tó bá ṣe ń bẹ̀ òun náà ló máa ṣe gẹ́gẹ́ bí ìṣẹ̀ṣe. Kódà ilẹ̀ Ìgbò gan, ohun tó bá ṣe ń bẹ̀ náà ló máa ṣe, kò ń ṣe tiwa. Àwọn ọba wa wọ́n ti sọra wọn dọba ẹlẹ́sìn. Ọba láti kékeré làwa ti mọ̀ pé béèyàn bá ti jọba gbogbo ẹ̀sìn ló máa ṣe. Aṣọ lọ́mọlú, aṣọ Bàtálá, wa ṣe Ṣàngó. Bí ṣọ́ọ̀ṣì bá yá wa lọ, bí mọ́sálásí bá yá o gbọ́dọ̀ lọ ni. Ṣùgbọ́n nísìnyí ó ti dọba ẹlẹ́sìn. Nǹkan tí àwọn ọba òun yẹn wà fún yẹn láti lè mú ìṣọ̀kan papọ̀. Nísìnyí kò sí ìṣọ̀kan mọ́ wọn, ọlátọ̀dọ̀ wọn gan òun náà ní gbogbo ìtúká yẹn ló ti ń wá. Ìtúká lọ́tún àti ìtúká lósì látọ̀dọ̀ wọn ló ti ń wá. Kí ló dé? Àwọn tó ṣẹlẹ̀ níjẹ̀bú lọ the last time now, ohun tí wọ́n gbé wọnú house gbé ẹbọ bàbá wà jà o, kò ní kálukú kọ́ máa sin ọba gẹ́gẹ́ bí ìlànà ẹ̀sìn rẹ̀. Ṣé ẹ bèrè kẹ́ tó wọ̀ ni? Ẹ bèrè kẹ́ tó wọ̀ ni? Kí ló máa fi tu àwọn alálẹ̀ wa lójú ṣé wọ́n ní ṣètùtù ni? Ẹ rí pé wọ́n ń gé ẹ̀yà ara ọba kíní kan. Àwọn tí wọ́n wà ń bẹ̀ wọ́n ní kò rí bẹ́ẹ̀ nítorí pé àmọ̀ nípa ẹ̀. Òun ló ṣe ń dàbẹ́ ni pé ohun tí wọ́n ṣe ò dáa. Ohun tí wọ́n bá dẹ̀ sí pèlé awo, ìwo lẹ́nu awo, ohun kan tó bá pèlé awo, àṣírí nǹkan téèyàn kì í sọ síta. Tó yẹ pé ìwọ tó bá wà bẹ́ẹ̀, ìwọ náà nìkan ló mọ̀, ó náà pèlé awo náà. Ẹ̀sìn tó ní kálukú wa ń ṣe awo ní. Tí mo bá jẹ́ Mùsùlùmí, Kìrìsìtẹ́nì, mi ò mọ̀ nípa ẹ̀. Àfìgbà tí wọ́n bá sọ fún mi ni máa mọ̀ nípa ẹ̀ náà. Awo ló jẹ́ sí wọn. Bí mo bá jẹ́ Kìrìsìtẹ́nì, Mùsùlùmí, mi ò mọ̀ nípa ẹ̀. Bí wọ́n bá ń ka kéwú, mi ò gbọ́. Ìmọ̀ túmọ̀ rẹ̀. Awo ni, nǹkan tó ń pè láwo nìyẹn. Ohun tá bá wá ti mọ̀ nípa ẹ̀, àfi ká fẹnu tẹ́ńbẹ́lú rẹ̀. Nítorí pé ẹ bá ti wá rí ẹ̀sìn oníṣẹ̀ṣe, ó ti di ohun ìríra, kò jẹ́ kó rí bẹ́ẹ̀. Àwọn àtọ̀dọ̀ àwọn ọba wa òun náà ló dẹ̀ ti bẹ̀rẹ̀. Náà ẹ jẹ́ kí n wá lọ sọ́dọ̀ ọba onírọ̀ ti Ìrọ̀ Kingdom. Ilé ẹjọ́ wọ́n ti yọ ọba yìí, wọ́n ti ní kó kúrò láàfin. Wọ́n ní kó di gbádàgbọ̀n rẹ̀. Wọ́n ní ọ̀nà tí wọ́n gbà dáadé, tí wọ́n gbà jọba, ọ̀nà tí ò tọ́ ni lẹ́yìn ọdún 13 o. After 13 years, 13 good years. Ẹ jẹ́ kọ́kọ́ ka write up yẹn fún yín. The Ogun State High Court sitting in Ọ̀tà on Tuesday ọ̀sẹ̀ tá a wà yìí ni o, nullified the installation of the Onírọ̀ of Ìrọ̀. Mo ní èèyàn kan tó jọba lábẹ́ kábíyèsí, ọ̀gá mi kan tó jọba nísìnyí, oyè àwọn náà ti wà náà nífàyè. Okay. Ọba Najim Aromaye and order him to vacate the palace, bringing an end to a 13 years legal battle over the traditional throne. Látọdún 13 ni wọ́n ti ń gbéra wọn lọ ilé ẹjọ́ pé sẹ́ẹ̀ ìwọ kọ́ ló máa jọba. 13 years. Deliver judgment in suit number AB 292/2013. Kábíyèsí Olódùmarè. Justice O.O. Osunfisan held that the nomination, appointment, and installation of Aromaye were unlawful, illegal, and contrary to the approved chieftaincy declaration regulation succession to the Onírọ̀ throne. Ẹ mọ̀ pé mo sọ pé gbogbo ààfin ló ní òfin tiẹ̀. Gbogbo ààfin pátápátá ló ní òfin tiẹ̀. Yàtọ̀ sí òfin traditional council in general ní gbogbo ìpínlẹ̀. Ààfin ló ní òfin tiẹ̀. Béèyàn bá jọmọ oyè, kì í ṣe gbogbo ọmọ oyè ló máa láǹfààní sí oyè. Ó máa ní irú ọmọ oyè tó láǹfààní sóyè. Tó bá tún láǹfààní sóyè, ó máa ní gbogbo ìpele tó máa lọ. Àwọn náà ní òfin. Yorùbá lófin. Ìlú tí ò bá sì sófin ẹ̀ṣẹ̀ ò sí, òun ni Yorùbá sọ. Ẹ jẹ́ ká tẹ̀ wájú.
The court consequently set aside its appointment bound and award 1 million cost against the defendant. Wọ́n ní kó tún san 1 million naira fún ẹni tó pẹjọ́. The suit was filed by late Prince Adeleke Joseph Oniyide Adebari and Prince Kamoru Akindele Adebari on behalf of members of the Ọ̀lẹ́yọ̀ ruling house of Iro Township. Kódà àwọn tó pẹjọ́ gan ìkan lára àwọn tó pẹjọ́ ó ti kú o. Nítorí wọ́n ní ìdílé ṣé ó lè yọ àbí ó lè yọ ruling house. Wọ́n ní ìdíbẹ́ ní pé ìdílé yẹn ni wọ́n sọ pé àwọn ló kàn kíní yìí kán gbé wá o, àwọn ló kàn o. Àwọn méjì tí wọ́n pẹjọ́ àwọn Adébárí, they urge that Aromaye neither belong to the Ọ̀lẹ́yọ̀ àtọ̀. Wọ́n ní kò sí ohun tó ń ṣẹlẹ̀ ní ìlú Òṣogbo àmọ́ ní Òṣogbo àbí Ògbómọ̀ṣọ́ tí wọ́n sọ pé tọ́líà kì í ṣe ìdílé Ayélára. They argue that Aromaye neither belong to the Ọ̀lẹ́yọ̀ ruling house nor to any of the 3 recognized ruling house entitled to produce candidates for the state. Báwo ló ṣe wá ṣẹlẹ̀? Ṣé mo pé nǹkan tá à ń sọ rí? Wọ́n ní gbogbo àwọn ìdílé mẹ́tẹ̀ẹ̀ta tí ń jọba nínú ìlú Irọ̀ yìí, wọ́n ní kábíyèsí tí ń bẹ lórí àpèrè, wọ́n ń ṣe ọmọ ìdílé kankan bẹ̀. Báwo ni wọ́n ṣe wá súnmọ́ àpèrè? Báwo ni àwọn afọbajẹ, kí làwọn afọbajẹ rí gangan tí wọ́n fi wọ́n sórí àpèrè yẹn? Eléyìí tún máa yàtọ̀ o. Ẹ̀yin tí ìlú Irọ̀ ẹ máa tún kù rọ́jú o. How come? Okay, ilé àtẹ̀wájú. However, the family reportedly declined due to the absence of a qualified nominee and later ceded his turn to the Akwetamata ruling house. Okay. Kó má ṣe jẹ́ pé nǹkan tó máa padà ṣẹlẹ̀ sí wọn ní Ìjẹ̀bú rẹ̀. Ní tó ṣẹlẹ̀ sí wọn ilé. Wọ́n ní wọ́n tètè fa ọmọ yìí lẹ̀. Wọ́n ní wọ́n fi tètè wọ́n wá yíjú sí ruling house Akwetamata. Wọ́n wá ní despite this, the Iro councils of chief allegedly presented Aromaye as a candidate from Ọ̀lẹ́yọ̀. Nígbà tí wọ́n sọ pé okay o, ìdílé Ọ̀lẹ́yọ̀ yìí o, ìmọ̀ àpèjá rẹ̀ òun ni o, kò sí àmì lórí ìròyìn yìí o, ẹ má bínú ẹ foríjì nítorí Ọlọ́run. Mo ṣe fìlà forí adé o, torí ìdílé aládé ni o. Wọ́n ní nígbà tí wọ́n tètè fọmọ yìí lẹ̀, wọ́n ní kí wọ́n tètè lọ yíjú sí àwọn ìdílé tí ó kàn tó jẹ́ Akwetamata. Nígbà tí wọ́n rí pé wọ́n fẹ́ lọ yíjú sí ìdílé tó kàn, láwọn councils of chief kí wọ́n bá lọ fa Aromaye wá o. Aromaye yìí inú ìdílé tí a ti fẹ́ mọ̀ báyìí, inú rẹ̀ ni ó yá ẹ jẹ́ ká lò gẹ́gẹ́ bí ọmọ oyè. N tó ṣẹlẹ̀ nìyẹn o. Tí kìí ṣe ń ṣe tó jẹ́ wípé wọ́n ní leading to protest and petition from the family. Àtìgbà yẹn ni àwọn ìdílé yẹn ti ń jáde fi ìfẹ̀rúnúhàn, wọ́n ṣe ìfẹ̀rúnúhàn, wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ ìwé ìpẹ́jọ́ yẹn petition. Justice Oshufisan ruled that due process under the Oniro of Iro Chieftaincies Declaration of 1965 and Chief Law of Ogun State. Ṣé ti rí? Mo sọ wípé ọdún 1965 làwọn ní òfin tiwọn lọ́dún 1965. Bẹ́ẹ̀ sì dé ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìwé òfin ìfinijoyè ti ìpínlẹ̀ Ògùn, wọ́n ní Chief Law of the Ogun State was breached. Wọ́n sọ pé wọ́n tako òfin ọ̀nà méjèèjì ti ìfinijoyè ìlú Irọ̀ àti ti ọ̀rọ̀ ìfinijoyè ní ìpínlẹ̀ Ògùn. Wọ́n ní wọ́n kọlù, wọ́n tako ọ̀nà méjèèjì. He restrained Aromaye permanently from parading himself as Oniro and barred authority from
recognized him as monarch. Ilé ẹjọ́ gíga tí ń bẹ ní ìpínlẹ̀ Ògùn náà lélẹ̀ mo mọ̀ pé ọ̀rọ̀ yìí lẹ́yìn ọjọ́ Tuesday ni wọ́n gbé ẹjọ́ yẹn jáde, àná ni ìròyìn yẹn jáde. Lẹ́yìn eléyìí I am very sure kábíyèsí ọ̀bọ̀nírọ̀ Ọba Jim Arómáyé ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn yá ni. Appeal court ẹjọ́ yìí máa padà dé Supreme Court. Supreme Court ló máa padà wá yanjú rẹ̀. Ṣùgbọ́n ṣe báwọn onídìílé wọn yà mọ́ra Olódùmarè. Ìdí nìyẹn tó ṣe jẹ́ pé I like the way tí àwọn Ìjẹ̀bú tí wọ́n ń gbà ṣe nǹkan wọn. Ẹni tó bá máa wá submit wípé òun fẹ́ contest fún ọba Àwùjalẹ̀ Ìjẹ̀bú, ó máa wá tú olórí ẹbí wọn ni. So olórí ẹbí wọn gbọ́dọ̀ mọ̀ wípé nítòótọ́ ọmọ wa ni o, ọmọ ọba ni, ọmọ oyè ni, ìran oyè ni, ìran ọba ni o. Àwọn tí ìdílé tí wọ́n sọ pé àwọn ò mọ̀, àwọn ò fà kalẹ̀, á kọ ọmọ tó jẹ́ pé àwọn olóyè àbí ṣé ká sọ wípé tọ́wọ̀n ìdílé ò bá fẹ́ lóyè tí kì í ṣe ìdílé ló fà kalẹ̀, kí ló dé tó jẹ́ pé àwọn olóyè ló máa fà kalẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó máa ń ṣẹlẹ̀ náà nìyẹn. Ibi tí ọ̀rọ̀ eléyìí bá já sí, but for now wọ́n ti rọ Ọba Onírọ̀ ti lu Ìrọ̀ after 13 years of reign tí wọ́n ti pàṣẹ. Kódà ẹ̀rí inú ìjókòó àwọn lọ́balọ́ba ní ìpínlẹ̀ Ògùn ẹ ti rí ibẹ̀ náà lọ́wọ́ wà yìí, ibẹ̀ làwọn náà wà yìí tó jẹ́ pé wọ́n jókòó, àwọn náà ti gbà yé wọn bẹ́ẹ̀ kó tó wá di pé ìròyìn gbé jáde báyìí. Asẹ́yìn wá sẹ́yìn bọ̀. Kẹ́lẹ́dùmarè ẹ̀kọ́ ràn wá lọ́wọ́ kílùú Yorùbá, ilẹ̀ Yorùbá yẹn kó máa bàjẹ́. Ó dọwọ́ ẹ̀yin àgbààgbà nílẹ̀ yìí, ó dọwọ́ àwọn lọ́balọ́ba pátápátá, ó dọwọ́ gbogbo yín. À ń rawọ́ bẹ̀bẹ̀, à ń bẹ̀ yín ní ẹ dákun ẹ dábọ̀, ẹ bá a ṣe kó lè dà. Ẹ má gbàgbé bàbá nìkan láti bá mi sọ fún ìpolówó ọjà ni. Ẹ náà fàní àti pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí lọ tí ń bọ̀ lójú amóhùnmáwòrán yín yìí. Ẹ má sì gbàgbé o, ẹ bá mi fi èròǹgbà yín ṣọwọ́ sábẹ́ comment section. Ẹ fi èròǹgbà yín ṣọwọ́ sábẹ́ comment section. Èmi tí ń tòótọ́ Olúṣọlá Ìṣọ̀lá ló kọ̀ mí lẹ́kọ̀ọ́ ló kọ̀ bàbá mi. Olómi ọgbọ́n náà wọ èèyàn pè mí ọmọ ara kiri mi. Ọjọ́ méjì ọmọ ẹrú ní sí ẹ̀kọ́ kì í sì yàn títí dìgbà tá a fi pàdé eré ayọ̀ àtàláfíà láfi pàdé láṣẹ Olódùmarè. Ó dàbọ̀. Ètò kan tó tèmi létí, ètò Olómi ọgbọ́n ni ọmọ òye nìkan o. Ẹ̀wà kan fìdílé Àbíkẹ́ fìdílé kan kalẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. Ètò Olúṣọlá Olómi ọgbọ́n. Ọmọlé ìwé o, ẹ fara yín balẹ̀, kẹ̀lé rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. Àtẹ̀yìn àgbàlagbà, ẹ jẹ́ kájọ máa gbọ́, ètò Olúṣọlá ní Olómi ọgbọ́n o. Olómi ọgbọ́n, ètò olóyè lẹ́kọ̀ọ́ mi. Ètò kan tó tèmi létí, ètò Olómi ọgbọ́n ní ọmọ òye nìkan o. Ẹ̀wà kan fìdílé Àbíkẹ́ fìdílé kan kalẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. Kalẹ̀ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lómi jàmbó rẹpẹ. Àtẹ̀yìn àgbàlagbà, ẹ jẹ́ kájọ máa gbọ́, ètò Olúṣọlá ní